ẹgbẹ́ àbọ̀dẹ̀ ó kọ yín ti jẹ́ Orúkọ tèmi ni Àfíìsì láti Ìṣíòyè, láti ìlú Ìṣíòyè. Ìṣíòyè. Bẹ́ẹ̀ni, Níbo ni Ìṣíòyè wà? níwájú Ìjàyè. Iwájú Ìjàyè. Bẹ́ẹ̀ni, Ibẹ̀ ni Ìṣíòyè wà. bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Ó kọ yín ti jẹ́ lẹ́ẹ̀kan sí. Àfíìsì ni orúkọ tèmi. Àfíìsì Bẹ́ẹ̀ni, ní Ìṣíòyè. bẹ́ẹ̀ni, Ebà ọdẹ ni. bẹ́ẹ̀ni sà. Ta ló kọ yín lọ́dẹ? Ta ló ga yín? Bàbá tó bí mi lọ́mọ gangan ni ọdẹ mi náà ọkọ mi lọ́dẹ. Ní akọ yín lọ́dẹ. Bẹ́ẹ̀ni. Wọn ò fi yín di iṣẹ́ kankan. Mo kọ́ṣẹ́ Iṣẹ́ kílẹ̀ kọ́? iṣẹ́ ẹran mo kọ́. Iṣẹ́ ẹran. Bẹ́ẹ̀ni, Ọ papọ̀ bàbá yín wá tó kọ́ yín níṣẹ́ ẹran pípa. bẹ́ẹ̀ni. Ẹ tó lọ kọ́ṣẹ́ Iṣẹ́ ògùn. ẹran míì náà. Ògbóṣẹ́ mẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ni mo kọ́. Bàbá mi náà sì ni bàbá ọdẹ fún mi nílùú Ìṣíòyè. Ta ló gbé ìbọn lé yín lọ́wọ́? Bàbá mi náà ló gbé ìbọn lé mi lọ́wọ́. Níjọ́ wọn wá gbé ìbọn lé yín lọ́wọ́. Níjọ́ tẹ́ ẹ kọ́ yìnbọn. Ìjọ tí màá kọ́ yìnbọn, Kílẹ̀ pa. ìgalà mo kọ́kọ́ pa Ìgalà. pẹ̀lú ògo Ọlọ́run. Kí ló dé lọ rèé bùkánjà? Ọlọ́run ló taari ẹ̀ sí mi. Ọlọ́run ló taari. Ìgalà yẹn sí mi. Àbẹ́nìkan ti yìnbọn mọ́lẹ̀ rí i ni. Ó ń ṣẹ́jú tí ń wò mí pálopàlo tó dojú ko lẹ̀ báyìí tí ń ṣẹ́jú. Ẹ náà ni. Iná náà ni. Iná alẹ́. Iná alẹ́. Dídé bí aago 2 lóru. Lẹ́yìn ìgbà tẹ́ wá ti pàgálà yẹn, kí wá làwọn àrírí yín lọ́kàn ọjọ́ kan? Ìrírí pọ̀. Mo fẹ́ gbọ́. Ọmọ ọdẹ náà ni wá lóòótọ́. Ṣùgbọ́n ẹ ti ọ̀sọ́mọdé bí nǹkan tẹ́lá Ọmọdé ní ẹ fi dá làṣẹwọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ìrírí tí mo kọ́kọ́ rí nípa tẹran ni àbí tèwo ni? Nípa àwọn gbó tẹ́ ẹ lọ ìrírí ọdẹ tẹ́ ẹ ṣe. Ọmọ ọdẹ náà ni mí tí ì lọ gbójìnà. Ìwé tètè kúkú àgbà náà là ń dẹ. Kò sí nǹkan kan. Àmọ́ èyí tí mo kọ́kọ́ rí láyé pé ẹran ọlọ́fà ẹran tí màá kọ́ pa òjú ìgalà yẹn lọ. Ìrí tí màá sì rí báyìí, bàbá tó bí mi lọ́mọ ló gbé ìbọn yẹn fún mi. Pípé ìbọn yìí o, èmi gángan ti fọwọ́ ara mi ṣe ìbọn fún ara mi. Ìbọn number 1 ni. Mo ti yin ìbọn tèmi sí ìgalà kòró lẹ́ẹ̀mejì. Ìgalà sì ṣírí òkè. Ó dojú bolẹ̀ báyìí tí ń wò mí lábẹ́ pàǹtí, ó sì ṣírí òkè. Mo bá yin ìbọn mi sí ìbọn mi òró, kò tiẹ̀ dùn rárá. Gbébọn mi lọ́gbọ́n fi ẹsẹ̀ mi gbébọn mi kalẹ̀. Ìbọn kékeré tí bàbá tó bí mi lọ́mọ gangan gbé fún mi. Ọwọ́ kan ni mo yìn, òun gangan ló ṣekú pa ìgalà ọ̀hún. Ìgalà àtàkọ́kọ́. Ìgalà àtàkọ́kọ́ tí màá kọ́ pa láyé pé èèyàn ń pa ẹran ìgalà mo kọ́ fi ṣẹwọ́. Lẹ́yìn ìgbà tẹ́ ti pàgálà ẹ máa sọ àwọn àrírí yín lọ. Lẹ́yìn ìgbà tí mo ti pàgálà tèwádò ni. Ẹ máa sọ àwọn àrírí yín. Ìrí tí mo kọ́kọ́ rí lójú ọ̀nà, à ń pe odò yẹn ní odò ìsàlẹ̀. Odò ìsàlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹran ilé gangan mo pàdé. Ẹran àbà tí ń fọṣọ lódò. Kò yé mi. Ẹ là kó yé mi ẹni ò sí. Ẹran àbà tí ń fọṣọ lódò. Bó ṣe lè yé mi ni ẹ sọ. Ewúrẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ bá ní. Ló ti odò tí ń fọṣọ. Láago mélòó? Lóru. Bẹ́ẹ̀ni. Ewúrẹ́ àbà. Ó ní n gbọ́dọ̀ kọjá. Mo fẹ́ gbọ́. Ó ní n gbọ́dọ̀ kọjá. Ewúrẹ́ àbà ní ewúrẹ́ àbà. Ó ní n gbọ́dọ̀ kọjá. Mo wá wò pé kí ló dé? Ọmọ ọdẹ ni ọdẹ sì lé mi. Ó ní sáà gbọ́dọ̀ kọjá níṣẹ́. Àwọn bàbá mi máa sọ kínní kan fún mi pé tí nǹkan bá yá ṣe fẹ́rẹ́, mo wá yíjú padà síbi mo gbé ń bọ̀. Tílẹ̀ bá la ọ̀pọ̀ ló gògì. Mo wá yíjú padà síbi mo gbé ń bọ̀. Mo wá kọ ẹ̀yìn sí báyìí. Ibi mo ń lọ ní o, mo wá fi ẹ̀yìn rìn kọjá rẹ̀. Tí mo kọjá odò yẹn sí sókè. Ìgbà tí mo kọjá, ó sàn sọ fún mi pé n gbọ́dọ̀ wẹ̀yìn. Ewúrẹ́ yìí ń fọ aṣọ ni. Ń fọ aṣọ. Ó kó aṣọ báyìí tí ń fọ. Inú ìbò ló kó sí. Ẹ kó lẹ́lẹ̀ báyìí. Wọ́n ń fọ ní. Èyí sì ń fọ níbi inú omi báyìí. Tèmi gangan rí lódò sàlẹ̀, odò ń sún létí abàálù Ìṣíòyè.
ẹran tí mo ń sọ yìí níjọ́ kejì tílẹ̀ mọ́ dáadáa mo tún wá ẹran yìí káàkiri ìlú wa gangan ìlú Ìfìòyè. ẹ dá mọ̀ dáadáa lóru mo tanná sí báyìí tí mo rí báyìí ọjọ́ kẹta rẹ̀ ní ìyá kan láago ló tú àṣírí ẹran nínú ìlú pé ipe ẹran kan bẹ́ẹ̀ lùlù wọn bẹ́ẹ̀ ẹran ti jẹ́ àmọ́ tẹ́mi bá sọ pé ẹran yìí nǹkan báyìí ni mo bá pàdé ikú ni fún èmi náà pẹ̀lú ọdẹ tí bàbá mi sọ fún mi pé n gbọ́dọ̀ tú àṣírí rẹ̀ bọ́ta. Mo sọ fún bàbá mi mo ṣe délé gbà pípé nǹkan tí mo bá pàdé ní ọjọ́ lóko nìyí. Bàbá mi tó béèrè lọ́rùn pé láago mélòó mo ní láago báyìí láago 2 lóru torí mo wo aago lórí fóònù mi tí mi ráyè kọjá. Mo bá ẹran yìí pàdé níwájú ta lẹ́yìn kùlé bàbá mọ̀ pé bàbá kan ní bàbá ọlọ́rẹ́ nílùú Ìfìòyè ní àárín ìgboro ní àárín ìlú Ìfìòyè. Mo gbé rí ẹran yìí ẹran máa ń ṣẹ́jú ó ṣẹ́jú sí tí ń ṣẹ́jú sí máì tó kẹta rẹ̀ nìyá kan ní wọn ọmọ bẹ́ẹ̀ rán ṣe délùú. Àwọn èèyàn náà sì lu aago sí lùlù pé ta ló ní ẹran yìí mo ò mẹ́nibọ́dì tó ní ẹran yìí má padà ta ẹran yìí kan yìí wọ́n tà ó bímọ gan wọ́n sì lè tà mọ́ tó bá tí ò sólúwa tí ò sí bóyá wọ́n pa ni mọ̀ pa o mọ́ tà síta ni. sẹ́ran wọn sí bí wọ́n lẹ́ran àbùkù ni. Èmi ò sọ nǹkan kan bẹ́ẹ̀ fún ẹnìbọ̀ lẹ́yìn bàbá mi nìkan tó ti má tó àṣírí rẹ̀ èmi gan ikú ni fèmí náà. nígbà tẹ́yìn rí lóòrùn kí ló tẹ́yìn bá sí. n lè yìnbọn sí torí nǹkan tí ń ṣeun ó yè mí gan lẹ́nu ó yè mí gan lẹ́nu jẹ́ kí n yìnbọn sí bẹ́ẹ̀ ni torí ọmọ ọdẹ ni mí. ìwúrẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀bá lódò sàlẹ̀ wọ́n fọ aṣọ bẹ́ẹ̀ ni ó yẹ kó yà yín lẹ́nu tó tọ́ ìrírí yín àkọ́kọ́ ni. bẹ́ẹ̀ ni mo tún ti yin máa ń pe ẹran kan ní òkété ewu dúdú mo ti yìn rí ìkì mẹ́ta mo yìn sókété yìí lójú kan náà tí n bá na ìbọn mi tí n bá filẹ̀ tí mo nà bí ẹ̀ẹ̀mejì sílẹ̀ ìbọn mi ọ̀fẹ́ lè máa gún ewu dúdú yìí mo yìn lẹ́ẹ̀mẹ́ta kò kúrò lójú kan bí tó wà ìbọn ò sì bá ngbà tí mo yìn lẹ́ẹ̀mẹ́ta ìbọn tèmi gangan ni mo yìn kì í ṣèbọn tí bàbá mi fún mi. Mo wá sọ fún bàbá mi pé bàbá mi o ìbọn yín màá lù jáde ní lálẹ́ ọjọ́ kejì mo wá gbé bàbá wọn kí n tó débẹ̀ mo ti pa òkété kan tó tó jẹ ewu dúdú náà bí ẹgbẹ́ ewu òkété ìtìhùn náà mo ti pa ọ̀yà kan náà mo wá ní bàbá yìí tí mo yìn yìí tí mo ti pa òkété alákọ̀ọ́kọ́ tí mo fi pa ọ̀yà màá gbé débi tí mo ti gbé máa ń rí òkété tí yẹn ìgbà tí máa dé bẹ́ẹ̀ mò ń wo òkété ń báyìí náà ó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì múlẹ̀ ó ká ọwọ́ sókè báyìí bẹ́ẹ̀ náà mo ṣe gbé ìbọn bàbá mi mo sì yìn sí ìbọn fọ́ dànù ni ìbọn yẹn fọ́ dì ní bọ́nà gan yọba tẹ́mi gan gbọ́ tí bọ́nà dán lọ létí mi báyìí tó ṣe pàmù kọjá lọ létí mi. ìrí ẹlẹ́ẹ̀kejì tí mo tún rí nù. ẹlẹ́ẹ̀kẹta ń pe ẹyẹ kan ní àparò bẹ́ẹ̀ ni lákì oró mo ti yin àparò báyìí àpajẹ ń pè ní àparò àpajẹ lákì oró àlàkẹrán ọjọ́ mo ti yin àparò báyìí ó sì ti kú tèmi gan ti pé kínní ti kú kalẹ̀ ó sì dùn wájú mi báyìí mo tún mú ìdà ni mò ń lò ìdà Fúlàní ni mo máa ń mú jáde mo tún fi sá ní ọrùn nígbà tí ń jíra tí ẹ̀mí rẹ̀ tí bọ́ dáadáa mo tún fi ìdà yẹn mo tún fi sá lọ́rùn kíkì tí èmi sì ní kí n rí gàlà gan kí n yìnbọn sí gàlà ó dìgbà tí n bá tó kí ìbọn mi tán kí n pa ọ̀yà gan ó dìgbà tí n bá tó kí ìbọn mi tán kí n tó lọ gbé ẹran níbi tí tó bá kú sí. Mo sáà ń kí ìbọn mi mo sì ń wo àparò ńlẹ̀lẹ̀ báyìí bẹ́ẹ̀ mo rí nǹkan tó dagbóru mo ní nǹkan mọ̀ tó da ǹjẹ́ tí kankan sí báyìí iná tí ń gbé padà síbi àparò ìyìnbá parò ń bẹ̀ mọ́. níbo la lọ. mo wá tí o mo sì délé mo sọ fún bàbá mi lẹ́ra àwọn àgbà ni kí n filẹ̀ kí n má sàn tán bẹ́ẹ̀ ni ó tó dìde mo wá tí yìí rí ṣe èdò ní máa ń gbọ́ àti ìrírí ẹlẹ́kẹta nǹkan tó ṣẹlẹ̀ inú gbónú tí mi máa pètò ní kí àtèmi o tí mo fojú ara mi tí mo rí nù. ọjọ́ wo lọ́jọ́ tẹ̀ lè gbàgbé nídìí iṣẹ́ ọdẹ yìí tẹ̀ máa rántí tí máa wà lọ́kàn yín yàtọ̀ fáwọn tẹ̀ ti sọ yìí. ọjọ́ gidi náà ọjọ́ Monday lèmi sábà máa ń pẹran dáadáa tí n bá fẹ́ dẹ̀gbẹ́. Monday ló jẹ́ mi lọ́wọ́. Monday ọ̀hún sì ní
ìfẹ́ sọ pé mo lọ ìmú nǹkan bọ̀ rí ǹjọ́ Monday lémi o ìmọ̀tẹ́lómi o àmọ́jọ́ Monday dárísíá ni pé kí n jáde kí n má mú nǹkan bọ̀ ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni tí mi mọ̀ ni bẹ́ẹ̀ ni. Ọjọ́ Monday lọ jẹ́ yín lọ. bẹ́ẹ̀ ni. Àwọn ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ọ̀dọ̀nà yẹn níbi iṣẹ́ ọdẹ? ọjọ́ tọ́dẹ bá lọ ọ̀gbẹ́ tó rìn tó sì mú nǹkan bọ̀ yóò dunnú bàbá. Àwọn ọjọ́ wo ló wá jẹ́ kókó pé mo lọ dé báyìí tó tẹ̀lé ọ̀dọ̀nà ló jẹ́ fún mi? ọjọ́ tí mo pa báyìí ìgbà tí mo ti ń dẹ̀gbẹ́ kí n ta ẹran kọ́ rẹ̀ wá jẹ́ bí 70,000 parí àmọ́jọ́ tí mo pa dọ́nà fẹ́ rí pé mo tún dunnú dáadáa jù. Irú ẹran wo? mo ti pa ọ̀yà 3 ni mo pa ńjọ́ náà mo sì ta ọ̀yà kan mo ta ní 25 méjì mo ta kan ní 20. 70,000 bá dé. tó bá dé lẹ́ẹ̀kan náà. ìjọ náà tí mo pé ìjọ náà tí ní mo bímọ ní first born ọmọ mi tí màá kọ́ bí. ọmọ yẹn ní ìsìn 15 years ní báyìí lákọ̀ bí mi. ó kù ọ̀la tí màá ṣe ìkómọ ìlògùn láka ayé kẹ́mi pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí pẹ̀lú ẹran tí mò ń sọ pé mo pa ẹ̀. tí mo rí mà tí mo jẹ́ pé ìdùnnú mi. ìyẹn kọ́kọ́ dùn ní nínú. bẹ́ẹ̀ ni. ìwo lọ tó dà bẹ́ẹ̀ tó jẹ́ kejì tó mú dùnnú wá. bàbá ọ̀rọ̀ pọ̀ díẹ̀ ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀. mo fẹ́ gbọ́. ìdùnnú ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀ ni pé àwọn bàbá yìí àwọn bàbá wa náà ni àwọn náà máa fi ṣe ọdẹ lẹ́yìn bàbá mi o tí nǹkan bá wú mi lójú ọ̀dọ̀ wọn màá gbà lọ ní pé bàbá o nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ o. àmọ́jọ́ tí mo tó jẹ́ ìdùnnú mi jù dáadáa èmi àtọ̀rẹ́ mi rájọ lóko kásà nẹ́gbọ́n mi sáké tó sọ̀rọ̀ mi wípé èèyàn ń dẹ ìgbé òru tí ó ní àbúrò mi ká lọ o inú gbó báyìí mọ́ ń lọ o à ń pe inú gbó yẹn ní inú gbó alágbáká. èmi àtọ̀rẹ́ mi rájọ lọ èmi ò sì tí mọ̀ bọ́yìn dáadáa nígbà tí mò ń sọ yìí ó ní kí n ká lọ bàtà dínú inú gbó alágbáká ọ̀hún à ń pe àwọn ẹran kan ní wọ́n máa ń ní ìpẹ́pẹ́ báyìí ó pẹ́ síta aka yóò dáa fún yín aka lákọ́kọ́ rí nínú ọ̀gán ọ̀rẹ́ mi sáré fún mi pé ẹ̀gbọ́n mi sáré fún mi pé iṣẹ́ òye o iṣẹ́ òye mọ́sí máa ń pè mí pé ìwò èkó iṣẹ́ òye ni máa ń pè mí iṣẹ́ òye o mọ̀lẹ́gbọ̀n wá wo kẹ́rin yìí o abágbé ó lóun ó dòde mi mo gbá ka lọlé nígbà tá a gbá ka ìdélé mo bá padà lọ bá nínú igbó ó ti jú ibi tí màá gbé lọ pàdé rẹ̀ ìgbà tí màá lọ pàdé kí n tó dérò ó ti pa odò ọ̀yà kan ọ̀yà ń tóbi gan àtọ̀yà ẹni 30,000 láta lọ́wọ́ tí mò ń sọ yìí ẹni tí mo sì jẹ́gbọ́n mi náà ń bẹ láyé máa ń pè ní Sẹ̀míù ọ̀yà ẹ ló gbé fún mi pé kí n gbọ́ yà wọn ìbọn méjì sì ní ń lo bárẹ́ẹ̀tì ń lo sakabula ó wá ní àfíṣò wá gbé ìbọn yìí dání òun máa gba ọ̀nà bíi kí n jókòó ní orí àpáta mo sáà jókòó lórí àpáta mo gbébọn dání kó tó dé mi ti sùn lọ lórí kó tó dé mo ti sùn lọ lórí àpáta gbé tí ó dé báyìí ọfà ọmọ ọ̀yà kan náà ọfà dání ó ní kí n gbóná jùnú àpò ó gbé jùnú àpò bá a ti jọ kúrò nìyẹn àwa ń gba títì yẹn à ń lọ sọ́nà Ajíbọ́dẹ gbàgbé pàdé ìwọ̀n gàlà ìwú gàlà bá ń rí láyé mi ìwú ẹ̀gbọ́n tó báyìí asáàpá ìgàlà náà níjọ́ náà ẹni tó fún mi ní 60,000 gbàtà ta ọgbẹ ẹran tán ta ọgbẹ ẹran tán níjọ́ tó jẹ́ ìdùnnú ẹlẹ́ẹ̀kejì fún mi nípa aṣọ ọdẹ tèmi tẹ ìdọ́jú ni tèmi náà ṣe ń dá nǹkan mi tí mo fi ń dá a lọ. ọjọ́ wo ló jẹ́ ìdàkejì rẹ̀ tí òmùdùnú wà níbi iṣẹ́ ọdẹ tẹ́ ń ṣe? ìjọ tọdẹ bá lo oko tèmi bá lo oko tí mi bá ti pa nǹkan kan inú èèyàn bàjẹ́ wálé ni inú èèyàn bàjẹ́ wálé ni bàbá. èwo lọ ẹ lọ? èmi nìkan náà mo dádẹ́gbẹ́ ẹ̀yìn sì pa nǹkan kan àwọn tí n bá dénú gbó
bàbá máa sọ kẹ́nìkan fún mi pé téèyàn bá lùdà ikú kí n yí aṣọ mi padà. Mo wá lùdà ikú ńjọ́ náà, ojú kan ibi tí mo gbé lùdà ikú ibẹ̀ ni mo sùn tílẹ̀ fi mọ́. Mo wá délé mò ń ronú ńjọ́ náà, mo wá lọ bá bàbá mi pé bàbá mi nǹkan báyìí báyìí ló máa ṣẹlẹ̀. Bàbá mi wá sọ fún mi pé tó bá ti dijọ́ mi o, aṣọ ọdẹ tó wọ̀ kó yí padà sí sódì kejì. Ojú rẹ̀ ó là. Ọjọ́ tí mo tún rí pé ó tún fẹ́ jẹ́ kíní fún mi nù. Ojú rẹ̀ wá padà sọnù tẹ yí aṣọ ọdẹ. Ìgbà tí mo wá padà sùn, ìgbà tí mo wá yí aṣọ, ojú mi wá là, inú fi wá jáde. Ìfúndò inú oko tèmi gangan tí mò ń dá ni mo gbé lùdà ikú ọ̀hún. Inú oko tèmi gangan tí mò ń dá, oko Ègbìdé tí a bá ní. Ibẹ̀ mo gbé lùdà ikú. Ní ti gbé mọ̀nà mọ́. Nínú oko tẹ̀ ń dá. Bẹ́ẹ̀ ni. Alágbára o. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀dọ́ ni máa ń ṣọdẹ, àwọn àgbàlagbà ọdẹ wà. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àwọn àgbàlagbà ọdẹ wọ́n ti ṣọdẹ tí wọ́n níjọ̀hún. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀dọ́ ṣọdẹ tí wọ́n ní ìsìn. Báyìí. Nínú ọdẹ àwọn àgbàlagbà wọn àti tìsìn, èwo ló rọrùn jù? Ní nǹkan tèmi mọ̀ ní ìsìn pé ń jọ̀hún, àwọn bàbá wa tí wọ́n fẹ́ ta ẹran, àwọn máa sọ pé àwọn ń tẹran ní 1,500, 1,000, 2,000. Àwọn lọ́wọ́ yìí ní ìsìn, èmi fẹ́ sọ pé ẹran tà lọ́dọ̀ tèmi báyìí o. Lọ́wọ́ èmi fẹ́ sọ pé iṣẹ́ ọdẹ sì pè tèmi lọ́wọ́ ìbáyìí. Bẹ́ẹ̀ ni. Torí mọ́júmọ́ ẹ̀ gan, mo sì dẹ̀gbẹ́ ọ̀pọ̀ ìyá méjì mọ́júmọ́ ẹ̀. Àwọn ní ìsìn àná ni Monday. Àná Monday, òní Tuesday. Ó tún di Monday tí ń bọ̀ kẹ́ ló dẹ̀gbẹ́ báyìí. No, ní sì tún dẹ́gbẹ́ láàrin ọ̀sẹ̀ bí ẹ̀mejì o. Ní dẹ́gbẹ́ láàrin ọ̀sẹ̀ bí ẹ̀mejì o, bẹ́ẹ̀ ni. Ká dàbí Monday ni. Àmọ́ Monday o, pípọ́ jáde ìmú nǹkan wálé kò sí mẹ́. Nígbà tá à ń gbé ọdẹ jọ̀hún àti tìsín wò, ẹ gbé ọdẹ àwọn ọ̀dọ́ wò síta àwọn bàbá wọn. Ọdẹ àwọn ọ̀dọ́ ẹ gbé yẹ̀ wò. Lóòótọ́ ẹran tà àbí wọ́n sì ń tẹran lówó gègé. Bẹ́ẹ̀ ni. Ṣé bí wọ́n ṣe ń ṣọdẹ nígbà yẹn ni ẹ sì ń ṣe nìsín? Ó máa yàtọ̀ bàbá. Kí ló fà? Ó máa yàtọ̀ torí ìrírí táwọn náà ti rí, táwọn náà bá tẹnu bọ̀ fún èèyàn náà báwa ti jọ máa wọ̀nyí fọmọ fáwọn ẹ̀, ó máa fẹ́ẹ̀ le ju tìgbà tiwa yìí lọ. Because àwọn igbó kan ń bẹ ní ìsìn táwọn bá dákọ gbóhùn pé nǹkan táwọn bá pàdé inú igbó ni, táwa bá dẹ́ ní ìsìn àwa lè má bá wù kan bẹ́ẹ̀, a lè má bá pàdé. Ẹ̀yin ọ̀dọ́ ní ìsìn, ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn, ẹ̀yin ń gbàyàwó ara yìí, kò mà rí bẹ́ẹ̀ jọ̀hún. Ọdẹ tí wọ́n bá gbàyàwó rẹ̀, ìmọ̀gàn mi máa sọ kẹ́lẹ́ kan, ọdẹ tèmi tó yé ọdẹ bá gbàyàwó mi, màá máa wò ó ràn ní. Mi ò tiẹ̀ rí bí ọdẹ ti, àmọ́ ọdẹ ń gbàyàwó, àwọn ọ̀rọ̀ tá a bá lẹ́nu bàbá wa náà ní sá, àwọn ni máa ń ní ọdẹ máa ń gba ìyàwó ọdẹ. Àmọ́ lásìkò gbà tèmi sì yìnbọn yìí fẹ́ rí i pé ọkọ máa ń ju torí àpẹ nìkan ní ọdẹ yọǹgì náà tó náà kó ń bí ní láyé láìpẹ́ yìí. Ó ní ọ̀dọ́ ọdẹ ló gba ìyàwó arákùnrin tó gbé sá lọ. Láyé jọ̀hún táwọn bàbá wa ń ṣọdẹ, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ ń ṣọdẹ nìsín. Láyé jọ̀hún ọdẹ jalè. Bẹ́ẹ̀ ni. Láyé ìsìn ọdẹ ti ń lo oko ọdẹ tí ń pa iṣu sínú àpò ọdẹ rẹ̀. Èmi ọ̀dọ́ yìí wò. Ẹ gbé àárín yẹn yẹ̀ wò. Èmi ọ̀dọ́ yẹn ọdẹ tí bá ń lo oko. Ṣé ẹgbẹ́ mà pẹ̀lú ẹ̀ wà? Ó wà bẹ́ẹ̀ ni. Kí ló fà? Ọdẹ tí ò ná mojú kúrò ní tí ò bá tó bá kọjú mọ́ lọ sínú igbó. Èmi ní ìsìn tí má dẹ̀gbẹ́ fúndò kí mọ́ wá iṣu kalẹ̀, ní tí mò ń wá lọ ni màá fèsì. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú iṣu oníṣu.
torí ẹ tó bá gbé nǹkan nǹkan ògún ló gbé dání. Èmi sì máa sọ kẹ́nìkan pé tí máa fẹ́ sọ̀rọ̀ máa kọ́ fi èpè ògún tì ná nídìí tí mo bá mọ̀ pé ọwọ́ mi clear sí nǹkan yìí. Mi ì mú nǹkan ní nǹkan bẹ́ẹ̀. Mú nǹkan ní nǹkan bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ gbà páwọn ọdẹ ń bá ẹran lójú tàkúté? Lójú tàkúté ẹni ẹlẹ́ni tí yóò sì tún yìnbọn lù tí yóò sì tú ẹran o tàbí kó gé ẹsẹ̀ ẹran o. Even though bàbá ká tó fi mo gbọ́ rí lẹ́nu àwọn bàbá mi náà mo ti gbé gbọ́. Ọdẹ tí ọba mọ̀ ní ń gbàyàwó ọdẹ. Àwọn ẹran tí ń tẹ̀ràn lójú tàkúté. Even though èmi gan mo ṣe wà yìí mò ń dẹ wáyà dáadáa. Ọdẹ ẹgbẹ́ mi ń jí ẹran ojú wáyà mi tú. Tí màá débẹ̀ màá kàn bẹ́jẹ̀ ń bẹ́ pẹ̀rẹ̀pẹ̀. Tẹ́jọ́ sì ti wà ńbẹ̀. Ojú ẹsẹ̀ ó sì tún wà ńbẹ̀. Ó jí ẹran yín tú. Lójú wáyà. Ọdẹ ló ti tú. Ọdẹ ni mo lè wà ńbẹ̀ kí n wá ń bi wáyà mi láago 6 ìrọ̀lẹ́ kí n máa ṣiṣẹ́ lọ́wọ́ kí n filẹ̀ kí n fi lọlé. Ìgbà tí ọbẹ̀ dídé bí aago 6 ìdájí ọjọ́ kejì màá ti bẹ́jẹ̀ lójú wáyà pẹ́pẹ́pẹ́ tí mo sì ní bẹ́ran ńbẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ran ńbẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ó lágbára o. Bẹ́ẹ̀ ni. Ẹni pọ́dẹ náà ni ó tú. Ọdẹ ni ṣe nǹkan bẹ́ẹ̀. Kí la wà sí sí? Àwọn èèyàn máa ń sọ pé lọ́dọ̀ àwọn àgbọ̀ ọdẹ táwa máa gbọ́ lẹ́nu wọn mọ́lẹ̀ tó bá jí ẹran ojú wáyà náà ló máa pa ẹni náà lọ nǹkan táwa máa gbọ́ lẹ́nu àwọn àgbọ̀ ọdẹ tó tún jẹ́ ẹgbẹ́ bàbá fáwa. Èyí káwọ̀ ọmọ nǹkan tí táwa fẹ́ ṣe. Ó lágbára o. Bẹ́ẹ̀ ni bàbá. Ó ní agbára o. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní ayò ní méjì ká tó máa lọ. Àjò. Bẹ́ẹ̀ ni. Kò sáà jẹ́ ìtọ́jú àìsàn. Tí wọ́n bá ní èèyàn ń fi mọ́gùn lẹ̀ fún obìnrin àbí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ pé wọ́n na mọ́gùn lẹ̀ nítorí ìyàwó mi. Bàbá tá a bá ti wá tójò bá ti rọ̀ ekòló máa jáde. Wọ́n pe kíní kan ní ekòló nínú omi náà ni máa rìn. Tá a bá ti mú ekòló gbẹrẹgbẹ á mú odidi atare á jó. Tá a bá ti jó ńlá sìn sára ráǹdì ikùn. Tó bẹ tí wọ́n bá nà mọ́gùn lẹ̀ wípé mọ́gùn bẹ lára rẹ̀ tó bá ti wọ́ sókè báyìí. Gbẹ́kẹ́ni tá a jó àtàtàrí àti janyo ńlá fi sin ráǹdì. Ekòló tó bá ti wà nínú omi tó jáde tójú ń rọ̀ tó ti wà nínú omi tí ń lọ ńlá sìn síbẹ̀ láàjò pẹ̀lú odidi atare kan ńlá sìn sí ráǹdì ikùn. Tó o bá fẹ́ bó bẹ ọ̀run sùn kí mo ní à ń ṣe di mọ́lù sí láàjù bẹ́ẹ̀ lọ ìwọ sáà ti fọwọ́ rẹ wọ́ sókè báyìí. Má ṣe mistake o fọwọ́ wọ́ sókè báyìí. Má wọ́ ọ́lẹ̀ tó bá ṣe lè bà sùn tán dá padà sáàyè kò sí nǹkan tí ó so ń tán. Ṣé ẹ ní fóònù? Mo ní fóònù. 081 12 18 69 59. 081 12 18 69 59. Nọ́mbà yín nù. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Àfíìsì ọmọ bíbí inú Ìsíòyè. Níbo ni Ìsíòyè wà? Níwájú Ìjàyè. Lábá ti kọjá Ìjàyè. Àbáyá sí Ìsíòyè. Á yà sọ̀rọ̀ lábá ti ṣáájú Ìjàyè díẹ̀ ọ̀nà tá a máa kọ́ kàn lọ́wọ́ ráìtì straight náà ni Ìsíòyè lèèyàn lọ́ọ́ darí sí. Ẹ ṣeun lọ. Yes sir.